Ìdòwú Agbájé mi Highdream picture òkú ọdún owó bàbá ìmàdé. Olówó orí Fatima lágbára Ọlọ́run ọba oníbàwọn tọrọ jẹ láyé. Kò sígbà tí wà lò láyé onímọ̀sáré ọmọ ògbólógbò kámẹ́rà máa ń tó mòye ire lọ́mọ rí lójoojúmọ́. Bàbá Fọ́dí bọ́ìsì ni ó ṣètò ń tọ́jú gbogbo wa pátá. Tọ́ ọ bá jí ire, tọ́ ọ bá sùn ire ni wàá gbó bí olú gbogbo tí ń gbó láyé. Wàá gbó bí olú gbogbo tí rí ìgbò, wàá gbó bí àwọn àgbàkan. Wọ́n fọ ọmọ òwú Sunday sọ̀rùn níjọ́sí. Ayúnláyúnbọ̀ lọ́wọ́ yẹnu àjẹpẹ́lẹsẹ̀ tẹ̀nà. Òjòjò ìṣòwò kọ́mọ́lé nàìjà kòkó kò lárọ̀ tá lè gbogbo ayé pátá ló ń kí ẹ kú ọdún. Ọmọ pé ìlú Èkìtì nílé bàbá rẹ̀, ọmọ wọn ní ìlú ọ̀gángan mọ́dù lọ́pọ̀ Oriki bàbá rẹ̀. Ilé ọmọ alágbàdo rárá ọmọ alágbàdo òdúrú. Ẹ̀dùn ajẹ arèrè ajẹ. Èyí tó kù lọ́mọ olóore bíi tí ń jẹ nílé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ ajílọ́lá ọ̀sán ọmọ ajífọjọ́ gbogbo dàbí ègbin. Ọmọ wa ọmẹkùn tí máa fi torí ọmẹkùn tí fi tìrùtìrù. Ọmọ pátẹ́ni tí ó pẹ̀kùn, àtẹ tí ó tẹ̀kùn, àtẹ